jẹ́jẹ́ mi mo jókòó àǹtí èyí tẹ́ ti almost 60 tẹ́ pọ́n ọyàn yín tí ọmú yín dúró re tẹ́ pọ́n ìbàdí yín tí ìbàdí yín jọ ìbàdí tó ń rókóyọ̀ lójoojúmọ́ tẹ́ wá sọ wípé èmi most corrupt human being ní in the world kí ni mo fi corrupt nítorí pé mò ń sọ̀rọ̀ oko àtòbò bá ṣe ń dóra wa ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wáyé ṣì wà lẹ́nu oko ẹ̀yin lẹ dúró almost 60 ẹ ti lé gbogbo àwọn tí wọ́n tiẹ̀ tí pé 30 ẹ ti lé wọn wọlé ẹ ṣì wà lẹ́nu oko ẹjọ́ ẹni tó ń dóko lóòrèkóòrè torí pé tẹ́ ẹ̀ bá dóko lóòrèkóòrè ara yín ò lè dúró kó dún ṣẹ́mṣẹ́m bẹ́yìn at almost 60. eléyìí gangan ni Portable máa ń pè ní wàhálà ńlá rèé o láàrin Yinka TNT àti Doyin Kukọyi. Yinka TNT náà ló máa ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin. Kukọyi ni ó máa ń ṣe ètò lórí tẹlifíṣàn tó sì máa ń ṣe eré àgbéléwò. Òun náà jẹ́ lára ọ̀kan náà àwọn Nollywood actress. Kí ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí Yinka TNT fi ń fohùn ránṣẹ́ sí Kukọyi? Wọ́n máa pàdé níbì kan ni. Níbi tí wọ́n ti wá pàdé yìí ni Kukọyi ti wá introduce Yinka TNT látàrí pé ó máa ń sọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ọkùnrin àtobìnrin. Náà ni Kukọyi wá introduce Yinka TNT pé òun ni most corrupt person in the world o. Pé tó bá léèyàn tó bàjẹ́ jù tó lè sọ̀sọ́kúsọ jù pé Yinka TNT ni o. Òun ni Yinka TNT ṣe sọ pé láì àfi kí òun fohùn padà ránṣẹ́ sí Kukọyi tó ti fẹ́ẹ̀ pé 60 tó sì jẹ́ pé gbogbo àyà àti ìbàdí ẹ̀ gbogbo wájú àtẹ̀yìn gbogbo ẹ̀ ló dúró déédé tí ó fi jẹ́ wípé kódà àwọn ọmọ tí ò tó wọn gan wọ́n ti lé wọn kúrò lórí pápá tó sì jẹ́ pé àwọn ọkùnrin sì ń tẹ̀lé wọn. Ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ ẹ gbọ́ àwọn ohun kan tí Yinka TNT fi ránṣẹ́ sí Kukọyi Adédoyin. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Yinka TNT ti fohùn ránṣẹ́ sí Doyin Kukọyi pé ẹ wo ọjọ́ tẹ́ ẹ bá tún pè mí ní most corrupt person nígbà tó jẹ́ pé ẹ̀yin fúnra yín gan ó ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe déédéé gbogbo ọ̀rọ̀ bálòpọ̀ yìí fi ṣeré nítorí pé bó bá ṣe pé ẹ̀ ń ní ìbálòpọ̀ déédéé ni ojú yín ò ní máa dán bó ṣe ń dán àyà yín ìkébè yín ò ní dúró déédéé bó ṣe dúró yìí. Ẹ já gbọ́ ohun tí Yinka TNT tó fi ránṣẹ́ sí Doyin Kukọyi. Bẹ́ẹ̀ lẹ́yìn Sister Kukọyi ẹ̀yin Madam Kukọyi Adédoyin yìí tẹ́ ní Yinka TNT everybody love her she's the most corrupt. Ẹ mọ̀ pé mi yìí sọ̀rọ̀ ta bẹ́ẹ̀ bá ti ṣẹ̀ mí ta mo wá fún yín lésì ní orí ààfin mi. Ẹ ṣọ́ra yín o ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ọjọ́ tí bá tún gbọ́ tẹ́ ẹ bá tún ṣerú ẹ̀ máa gbàdúrà kọ́lọ́n bá mi sọ òbò yín di òbò àdán òun lójú òbò màá ní kọ́lọ́n dí òbò yín pa kẹ́ ẹ má rokodo mọ́. Wọ́n bá ti fẹ́ fokó sí yín lóbò báyìí kóbò yẹn má lanu ìjọ tẹ́ bá tún bá mi sọ̀rọ̀ ẹ̀ máa ní kọ́lọ́n bá mi dí òbò yín pa. Èyí tó jẹ́ wípé ẹ̀ ń kọ́ dọ́gì lórí platform mi ẹ̀ ń kọ́ bó ṣe ń yẹ pátádókó lórí platform mi ẹ̀yin tẹ́ pẹ́ ṣì ń wọ G-string ní almost 60 ẹ wá ní ansẹ̀rẹ̀ náà di muscarat kìíní kan ẹ̀yin ò ṣe wọ bra tí ó máa gbọ́mọ pọ̀ tí ọmú yín máa dàálẹ̀ ẹ ṣe wọ bra tó kó ọmú yín sókè ẹ ṣe wọ nǹkan tí fùrọ̀ yín máa ṣílẹ̀ ẹ ṣe wọ nǹkan tó jẹ́ kí fùrọ̀ yín rí rogodo tí ìbá ṣe pé ẹ ṣì wà lẹ́nu oko ẹ ṣì ń dóko lóòrèkóòrè lines ò ṣe máa wà lójú yín nígbà tẹ́ ti almost 60 ẹ̀yin tẹ́ ẹ̀ ń fojoojúmọ́ gbàtọ̀ sára tẹ́pẹ́ àwọn àtọ̀ sọ mí di àtọ̀ mú skin mi dán àtọ̀ máwọ̀ dán. Ẹ wá sọ pé èyí tẹ́ ẹ̀ kọ́ style ní platform mi tẹ́ bá máa yẹ̀yẹ́ ní ẹni tó bá fẹ́ introduce mi níta tí ò bá fi yẹ̀yẹ́ sí má gbọ́ tẹ́ bá tún ní corrupt kí máa ní kọ́lọ̀ ń yọ̀rọ̀ oko lọ́dọ̀ yín kẹ́ má rokodo mọ́ bí gbogbo kó bá ti ń tẹnu bó bá ti fẹ́ wọ ilẹ̀kùn òbò yín báyìí kó bò yín máa díbi ìtàdán ni kẹ́ ẹ dó ní vaginismus lẹ́sẹ̀kẹsẹ̀ kó bò yín má di òbò tó máa gba tampu lọ kókó má wọnú òbò yín mọ́. Àǹtí Kukọyi ẹ má jẹ́ ń bínú o Madam Kukọyi Adédoyin tí ń bá bínú sí yín ní rokodo mọ́ àwọn yín tó sì ń dán sánsan bí ẹ mọ́ ọnú ńlá yẹn tí àwọn yín sì ń dán tí ọmú yín sì dúró rẹ̀ máa ní kọ́ mú yín dálẹ̀
màá ní kí testosterone yín màá ní kí estrogen yín màá ní kó kú. Tó bá ti kú báyìí gbogbo ọmú yín bá dàlẹ̀ lóbo yín bá wú jọ bí tarúgbó gbani. Ẹ ṣọ́ra yín o, ẹ máa add respect. Ẹ bá fẹ́ introduce mi níta. Ẹ má sọ níta mọ́ pé the most corrupt kìnìkan their people love her. Mo mọ̀ pé ẹ ń kí mi ni o. Mo take exception. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ respect office mi. Mi ní fún yín lésì ta orí platform orí ààfin mi yìí ni màá ti fún yín lésì Madam Kukọyi. Next time tẹ́ bá fẹ́ jẹ́ kí n seize kí n tilẹ̀kùn òbò yín pa kó má roko yọ̀ mọ́. Ká wá wò bóyá tẹ́ bá rókódó láàrin oṣù mẹ́ta bóyá wọ̀ yín ò ní yàtọ̀. Tẹ́ bá rókódó láàrin oṣù mẹ́ta bóyá ẹ máa rọ́mú kó. Ẹ kó ọmú yín báyìí kò ní dúró re. Ẹ kó di yín báyìí á ṣe bọ̀lọ̀bọ̀lọ̀ ni. Abẹ́ mọ̀ pé rò pé tẹ́mi bá rẹ́ àwọn tó ń dóko lóòrèkóòrè mo dá wọn mọ̀. Kí lè ròyìn lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí Yinka TNT àti Doyin Kukọyi lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn? Ẹ gbọ́ ta ló bàjẹ́ jù nínú àwọn méjèèjì, ta ni most corrupt person? Nígbà tẹ́ ẹ bá wo Doyin Kukọyi tẹ́ ẹ tún gbọ́ ohun tí Yinka TNT náà máa ń sọ. Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching.